àti bàbá wa kábíyèsí ikú bàbá yèyé àti bàbá wa onídòde, bàbá ni gbogbo wọn jẹ́ fún wa, kódà tó fi mọ́ bàbá wa alága ọjà. ẹ wo èèyàn kan lè wà ń ta kọ́ mọ́ tanu sọ̀sọ̀ọ̀sọ̀ sí bàbá kan kó pọ̀ òun fi ń pọ́n bàbá kan lé, ìṣe ilé ló gbérú ẹni bẹ́ẹ̀ déta. Bàbá àti wa ni gbogbo wọn jẹ́, àwọ́dẹ̀ láǹfààní àti bá wọn sọ̀rọ̀ jù yín lọ torí pa àrínà rí ọ̀rọ̀ yẹn jù wọ́n lọ. Kọ́rọ̀ ò mọ́ jẹ́ àwọn tó lọ́rọ̀. So ní kúkúrú èdè bí mo ṣe rí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí pé kí ni tó tún lè ṣẹlẹ̀. Mo wá rí wípé ọ̀tẹ̀ àgbàdo náà ni ọ̀tán náà máa parò. Mo rọ gbogbo ẹ̀yin olóyè tí wọ́n fún ládé, pàápàá jùlọ ẹ̀yin aláhoro, torí inú aláhoro ni bàbá wa Onídòdè wà. Bàbá tíbi ọ̀bá tẹ̀ tí ọ̀bá wọ́, ẹni àbá wájú tó bàbá ṣe fún ni. Nínú àwọn ìwádìí tí mo ṣe, wọ́n ní bàbá wa Onídòdè wọ́n fẹ́ fi ẹnìkan jẹ oyè. Wọ́n wá ní oyè tí wọ́n fẹ́ fèèyàn jẹ yìí, wọ́n lẹ́nìkan wà ńbẹ̀ tẹ́lẹ̀ tí ń jẹ oyè yẹn lọ́wọ́lọ́wọ́ tí bàbá wa kábíyèsí Aláàfin tàná tó pé lábẹ́ àkóso wọn ilẹ̀ nìyẹn ti jẹ oyè tó jẹ. Tó bá ṣe pé bẹ́ẹ̀ ló bá rí, ṣebí wọ́n ní tó lóde ò bá kú, òde bàbá rẹ̀ kì í hu gbẹ́gi. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ gbogbo wa, gbogbo àwọn aláhoro pátápátá àti bàbá wa kábíyèsí ikú bàbá yèyé àti gbogbo olóyè tí mi ò láǹfààní àti tún dárúkọ. Ẹ rò dáadáa o, ọ̀rọ̀ tó so ńlẹ̀kẹ̀ tó fi bọ́ tìdí ẹ̀ta iná lọ́sẹ̀ ní ọ̀rá tí ò fi rówó san. Ǹjẹ́ ti ẹ rántí pé oyè tẹ́ jẹ yìí wọ́n fẹ́ jẹrú rẹ̀ ńbàdàn jù ní ìlókè Ìbàdàn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn tó wà ńbàdàn pẹ̀lú bàbá wa Olúbàdàn. Ọ̀rọ̀ oyè náà forí sánpọ̀n torí pé wọn ò rìn bó ṣe yẹ kí wọn ó rìn. Ǹjẹ́ ti ẹ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbèrò gan láti tún fi àwọn oyè lábẹ́ ọba ìlú míì bí Ìṣẹ́yìn bí Ògbómọ̀ṣọ́ fínfínfín lágbọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìgbà tógìrì wọn ò lanu aláǹgbá ọ̀rọ̀ náà wọbẹ̀. Kí ni ká pe tọ̀yọ́ Aláàfin? Ṣé ẹ wá rí i pé tí wọ́n bá ń pè wá lọ́yọ̀ọ́ ọ̀tẹ̀, Ọ̀yọ́ ọ̀rọ̀ ńlọ́ṣẹlẹ̀ yìí o. Ṣé ẹ rí i pé ó yẹ ká dá bojú torí pé ohun ìtìjú gbáà ni. Bó tiẹ̀ jẹ́ pé èmi a máa sọ pé kò sí ní tó burú nínú káláhoro ó dádé. Ṣùgbọ́n ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé bí fi ọ̀bá tẹ̀ bí ọ̀bá wọ́, ẹni àbá wájú tó bàbá ṣe fún ni. Ṣùgbọ́n báwo ni ìbá ṣe dùn tó káláhoro bá fẹ́ joyè tó jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọba tí ń bẹ láyìíká Ọ̀yọ́ lábẹ́ bàbá wa kábíyèsí ikú bàbá yèyé ilẹ̀ gbà tẹ́ fi joyè. Lọ́jọ́ aláyé ti dáyé, ìjọba kì í dé ọba ládé, ìjọba á máa fọba lọ́pàá àṣẹ ni. Ọba ní dé ọba ládé, àwọn ìjòyè ìkànlú kan ní wọ́n máa dé ọba ládé ní gbogbo káàárọ̀ oòjíire. Kí ló dé tá à ń pè gúnrùn? Kí ló dé tá à ń gbọ̀tẹ̀ láyè? Kí ló dé tá a fi rò wípé bá a bá gbọ̀nà ẹ̀bùrú tá a ṣẹ́bùrú ọ̀la á dẹni gíga á dẹni àpọ́nlé? Ẹ jọ̀wọ́ ẹ kúrò lọ́nà, ẹ jẹ́ ká yé orí mi, ẹ gbà pé ráwọ̀ onítàn ni ò tí ì yọ. Béèyàn bá gun ládà tó fàkàbà ti ṣẹ̀ tọ́jọ́ gíga rẹ̀ ọ̀bá tí ì pé ó ṣeé ṣe kó jábọ́ kó dá lẹ́yìn. Ẹ sì já dúró dorí Olúwa. Ẹ ti wá jẹ́ ẹ ti joyè yìí náà o, bóyá ìwo pápá mẹ́mẹ́ ní ọmọ. Ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ joyè tán tẹ́ ẹ kúkú wá làáfíà sílùú Ọ̀yọ́? Kí ló dé tẹ́ ẹ wá rẹ̀ pọ̀ sílùú Ọ̀yọ́? Àbí ṣé olóyè aláhoro sọ̀rọ̀ rò pé wọ́n máa bá láàfin Ọ̀yọ́ ta kàngbọ̀n? Tá a bá ráwọn kan tí wọ́n ń pìtàn báwọn kan ló nílẹ̀ àwọn kan ló nílùú, wọ́n ti gbàgbé ni o. Wọn ò mọ tó fi ìjọba sọ. Ojú àná ni wọ́n tó fi ń wo ọ̀rọ̀. Pàápàá jùlọ ẹ̀dá tí ó bá jogún kógún, ìtànkítàn ni ó máa pa. Gbogbo wa mọ ń tálààfin tó o, ṣùgbọ́n àmọ́ ń tálààfin wọn. Àmọ̀túnmọ̀ Aláàfin nílùú Ọ̀yọ́ o. Kò sí nǹkan kan tẹ́ ẹ bá béèrè tó ìkan bá wọ̀lú Ọ̀yọ́ lónìí yìí. Onídẹ̀ẹ́dẹ́ ò ní sọ pé ìdódẹ ń tòun o, òun yìí ṣe Ọ̀yọ́. Alága ọjà ò ní sọ pé
ìsàlẹ̀ Ọ̀yọ́ lásán ni tàwọn, àwọn yìí sọ̀yọ́. Tóore kan bá wọ̀lú Ọ̀yọ́ lónìí, gbogbo wa la jọ ní, torí pé omi àtẹ̀jẹ̀ ó ti di ọ̀kan. Kí gómìnà ó dé wa ládé, kò ní á sọ pé ta láàfin báwo, ta ló jẹ sọ bẹ́ẹ̀, ta ló fẹ́ gbéná wojú ẹkùn láì sáwo. Ẹni tí ó rẹkùn àti ẹni tí ó tẹkùn, àwọn méjèèjì wọn ò gbókèrè, wọn mọ̀ dúnàdúrà ni. Aláàfin la pé ikú bàbá yèyé, òòṣà tó sùn létí bara ẹ̀ lẹ́rù. N ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí gbogbo ẹ̀yin bàbá mi, torí pé ọmọ tó bá ní ará àjọ wọn ọ̀gbọ́n, èèyàn tó bú pọ̀. Bá a bá bi ẹni tó lùyà ìyàwó ẹ̀, ó ṣeé ṣe kó lóòrí wí o. Àmẹ́mí kàn rọ gbogbo ẹ̀yin aláwo, gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ láǹfààní àti gbadé lábẹ́ ìjọba Abíọ́dún Olúṣèyí Mákindé, ẹ ronú bẹ́ẹ̀ ṣe gbadé o. Ẹ mọ̀ pé ọ̀tẹ̀ ló bí adé yín o, ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ́ta dé àlàáfíà, àjọ mọ́ gbèlú pẹ́pẹ́pẹ́ ni o. Aláàfin ò sì ní sọ pé ti yín báwo, ṣùgbọ́n ẹ̀yin náà gbọ́dọ̀ kọ̀ọ̀ka Aláàfin kẹ́ ẹ mọ́ fi wé bò ó. Tẹ́ ẹ bá fẹ́ rìnrìn àjò kan lọ́yọ̀ọ́ Aláàfin, ó di dandan k'Aláàfin ó mọ̀ nípa rẹ̀, torí pé onílùú kan ò ní fẹ́ kó bàjẹ́. Ẹ jẹ́ àtò bí ènì kó lè bá àtàsọ ohun. Èyí tó jẹ́ ti yín nú o, n ò tó yín dá lẹ́bi o, n ò sì tó yín dá láre, ṣùgbọ́n mo gbà yín mọ̀ràn ni. Ẹ jẹ́ apàpèjọ ọ̀fẹ́, ẹ jẹ́ awúgi ọ̀tẹ̀ ká tó gbégi ìfẹ́, kó lè bá àṣìṣọ àlàáfíà. Ìmọ̀ràn tá a fún gómìnà ń jọ sínú o, torí tí wọ́n mọ̀ dálẹ̀ náà ni wọ́n ń dálẹ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n o, ìlú Ọ̀yọ́ ló fi gbé ara wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ o, torí pé àpọ́nlé, iyì, ẹ̀yẹ ìní kọ̀lọ̀kọ̀lọ̀ máa ń fún obì orí àkùkọ. Láti gbà wáṣẹ̀ tí olúwa ti wà láyé tá a ti dáyé, tá a dáyé bá nù. Ọ̀yọ́, ẹ̀yin lẹ sì di ara yín lẹ̀ báyìí o. Ẹ̀ làwọn kan tí ò níran, tí ò lẹ́bí, tí wọ́n níran gidi, ni wọ́n fi ń fọ̀rọ̀ àbùkù ránṣẹ́ sọ́yọ́, ni wọ́n fi ń sọ̀rọ̀ àbùkù s'Áláàfin. Ẹ sì mọ̀ pé bí èèyàn kan bá gbọjà Àkẹ̀sán kọjá tó dójú àbátá tó lòun ò rí nǹkan kan, bí ó bá jẹ́ fọ́jú a sì jọ́ lọ̀tẹ̀ èèyàn. Tábùkù bá ń ka Aláàfin, s'Ọ́yọ́ gbọ́dọ̀ sọ pábùkù ọ̀kan. Tábùkù bá ń kan Ọ̀yọ́, s'Áláàfin gbọ́dọ̀ sọ pábùkù ọ̀kan. Tó bá fi wá mábùkù, tẹ́nìkan bá ń sọ̀rọ̀ àbùkù s'Ọ́yọ́ tí ń sọ s'Áláàfin, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹni tí ń bẹ nínú Ọ̀yọ́ lábùkù jọ ń kàn. Ó dùn mí fún yín o, ẹ má jẹ́ á máa lò mọ́ tara ẹni nìkan o. Aláàfin àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ kọ́ ẹ o, Aláàfin ò sì tí ì dópin. Ẹ jẹ́ kẹ́rú ó mọ rẹ̀ lẹ́rú, kí wọ̀fà ẹ mọ rẹ̀ ní wọ̀fà, kí ìjòyè ọmọ ṣe bí ọba, ẹ jẹ́ á bọ̀wọ̀ fẹ́ni tó jù á lọ. Èyí ohun ẹ̀gbẹ́ kan gédéńgbé, wọ́n wá láwọn kan lọ rèé dàbẹ̀rù, wọ́n ní a rí mọ́tò Aláàfin ńbẹ̀ níbi tí wọ́n ti ń joyè, tẹ́ni tó lóyè ò tí ì kú. Ṣé Aláàfin mòfin? Aláàfin sì mẹ̀tọ́? Aláàfin mọ ń tọ́tọ́ àti ń tọ́yẹ? Onílùú kan ò sì ní fọwọ́ ara rẹ̀ dàlú ara ẹ̀ rú. Mo mọ̀ pé tá a bá ṣèwádìí ọ̀rọ̀ bó ṣe tó àti bó ṣe yẹ, á rí di òkodoro ọ̀rọ̀. Pàápàá jùlọ, irú ẹni tí ń joyè tó joyè tẹ́lẹ̀ tí ò tí ì kú, tá à ń súpọ̀ oyè rẹ̀ lójú ayé rẹ̀, irú ìgbésẹ̀ wo la mọ̀ tó gbé? Kí ni tí ń ṣẹlẹ̀? Mo jáde wá láti sáré wá gbé òṣùbà fún ìgbìyànjú ni, eléjì ń yà ń bí ọ̀rọ̀ yìí. Mo mọ̀ pé rìn mi gbọ́dọ̀ dọ́yọ̀ láti lọ ṣèwádìí kùnkùndùn bó lọ̀rọ̀ òun ṣe jẹ́, torí mi ka ọ̀rọ̀ orí ẹ̀rọ abánisọ̀rọ̀, ẹ̀rọ ayélujára ní ìka kan, torí pé tẹ́ ẹ bá ń bẹ́ lòmíì sọ̀rọ̀ ńgbà míì tí wọ́n bá ń sọ tó ṣẹlẹ̀ fún yín, ẹ̀rọ á máa bẹ lòmíì pé bóyá wọn ó rìkọ́ọ̀dù òun, bóyá wọn ó ka fọ́ìsì òun lẹ̀. Ṣùgbọ́n gbogbo ìyówù bó bá ṣe jẹ́, gbogbo ejú ẹni tí ó bá gbẹ́nu sọ̀rọ̀ yìí, ẹ ṣèwádìí tó yẹ. Bẹ́ẹ̀ ni, torí mo mọ̀ pé oore ọ̀fẹ́ ńlá ti tún dé fún yín báyìí o. Kó ẹ tún lọ yọ síbí lókù, kẹ́ ẹ lọ yọ fọ́ọ̀kì, kẹ́ ẹ máa gbọ́n mu. Àmẹ́mí rọ gbogbo ẹ̀yin olóyè o, mo dẹ̀ rọ bàbá wa kábíyèsí kú bàbá yèyé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, lọ́jọ́ aláìtídáyé láti máa gbọ́ ò, ó ní ìlú ò ní fẹ́ kó tú. Tí
tí bàbá bá fi ju ọmọ lọ bàbá yìí fi hàn o, àti pé àsọjù ọ̀rọ̀ ni kí bàbá ọmọ kóun kì í ṣẹgbẹ́ ọmọ o. Àwọn nǹkan kan ń bẹ tó fojú hàn tó hàn gedegbe. Téèyàn kan bá ṣẹ̀ kábíyèsí ikú bàbá yìí tẹ́ bá fẹ́ dá sẹ̀ríà fún ẹ dá fún lábẹ́ òfin. Bẹ́ẹ̀ ni àwa náà mọ̀ pé ẹran tó mérè jẹ ló jẹ́ gbẹ̀gì ó sàn. Ṣùgbọ́n àní torí mọ́jàmọ́jà káṣọ èèyàn kọ́gi ká ní ọmọ yọ ọ́. Kábíyèsí ikú bàbá yèyé o.